Táwọn méjì nàdánwà gbọdọ̀ lọ́nà mẹ́ta múra yín. Nígbà gbọ́kùn wèyí mi ní ìnìyẹ. Táwọn ndé òwúrọ̀ àríyé àríyé ló ń pa lọ́wọ́. Àríyé ní kò lọ́wọ́. Wọ́n jẹ́ sè, àmọ́ àjẹ́ rẹ̀ ń máa wọ́n. Wọ́n wọ́n bá ọmọ mi, àyè màmá bí oye sè, gbé tí ìbẹ̀rẹ̀ sè gbogbo. Àbàbọ̀ tí ìgbẹ́jọ náà ń jẹ́ pé náà máa ń yẹ fáyé ti gbọ́dọ̀ kan pẹ̀lú mẹ́ta lọ́gbọ́dọ̀. Nípa ọmọ kò dé mi. Àṣọ! Ojú kan tó kọ́ náà kò náà náà. Ọ̀pọ̀ kò náà. Ojú kan tó kò náà. Ọ̀pọ̀ kò náà. Ọ̀dọ́gbọ̀gbọ̀ námànámà ojú lásán náà kò námànámà ó. Wọ́n gbé bí abọ́lá mẹ́lẹ̀ kó ọ̀yọ́ ọmọ sọ́wọ́.
Ṣèrí
hotel and suites. Coco hotel and suites ọmọ ìsàbọ̀ nínú. Olùkọ́ tó tún yà ọmọ ìrìn. What Lagos and here? Coco sport. Seri kọkọ yẹ, seri kọkọ yẹ, lẹ́kọ̀ọ́ fúnra wẹ̀rẹ̀, seri kọkọ, 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 kọkọ sports. Pàtó ní ọba ṣe rí tó kọ́wọ́ kọ́ máa rẹ̀ ààrẹ. Owí 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 ojì kòkò súpà mọ́ọ̀kọ̀. Owí ojì kòkò súpà mọ́ọ̀kọ̀. Àpẹẹrẹ náà owí kòkò súpà mọ́ọ̀kọ̀. Owí ojì kòkò súpà mọ́ọ̀kọ̀. Owí ojì kòkò súpà Yes,